àwọn ọmọ tẹ́ ń wo ìwọ̀n lè wúlò fún nàìjíríà kò láìláì possible torí bàbá wọn ní kò ẹ bá sanwó possible. orí wọn lè ṣe nǹkan rí kan náà fi sanwó orí òṣì náà làwọn máa ṣe òṣì náà ń ṣe bọ́ ìwà ẹ̀ àwọn ọmọ tó lè sanwó orí fún nàìjíríà wọn ò wúlò fún wa àwọn ọmọ 2000 tó ń pọ̀ ọ̀pọ̀ ọmọ ẹyọ kan kò ní. Pàdé ilé mo fẹ́ gbọ́ ohun àwọn èèyàn dáadáa wọn náà máa wí pàdé ilé. Ó jẹ́ pé bàtà làwọn ọmọ yẹn mọ̀ ń ṣe báyìí ṣèbí wọ́n ṣe bá bring something àbí kó jẹ́ aṣọ náà mọ̀ ọ́n rán. ilé ìdẹ̀ ó dẹ̀ ń pa mí lẹ́kún ṣá. ọ̀pọ̀ òfin náà lọ́mọdéká sí ọkùnrin kan mọ́rọ̀ kó ń lọ bẹ̀ o. gbogbo ọmọ yìí náà tún ní wúlò láwọn tún ní wúlò láyé wọn tún máa ta wọn máa ṣojú gbẹ̀yìn ayé wọn ni. àwọn àdá irinṣẹ́ ìbásùn bàbá Wọ́n máa wọ́n á di tò. irinṣẹ́ ìbásùn wọ́n máa ṣaṣẹ́wó kiri. Sórí wọ̀ tí mo ń sọwọ́ báyìí tí wọ́n náà ń sọwọ́ bẹ́ẹ̀. Màá padà gbé e dé. orí tó Àwọn gbogbo ìyá ọmọ wọn ẹlẹ́nu náà kírìmù ni. ni àwọn ọmọ tá a bá ti fi ń pa láti lè. ẹ jọ gbogbo lé gbogbo ẹ̀yin ìyá ẹ̀yin bàbá wa tẹ́wọ̀n wá nílé lóko lẹ́yìn òdì Markaz lẹ́ ń wò yẹn àwọn ọmọ tó máa ṣe tán nílé kéwù yìí lọ́dún yìí nìyí ẹ jọ ẹ̀yin òbí gidi tẹ́ ń bímọ tẹ́ ń ṣàbíamọ àwọn ọmọ yìí sìn ẹ kọ́kọ́ wo population wọn they are more than 2000 children àwọn tá a rí lélẹ́yìí àwọn tó wà nínú mosque àbí nínú ilé kéwù o káwọn ọmọ yìí wá ṣetán nílẹ̀ Yorùbá lọ́dún yìí different state náà ti wá ẹ jọ iṣẹ́ wo làwọn fẹ́ àwọn ọmọ yìí fẹ́ fi ìmọ̀ tí wọ́n kọ́ from 9 years to 15 years iṣẹ́ wo náà fẹ́ fi ṣe Wọ́n fi àkótọ́ tọrọ sí jẹ. bíbá yìí o bó ṣe wà ẹjọ́ ẹ ní sùúrù bó ṣe wà káàkiri ilẹ̀ Yorùbá nìyí every year result tó ń jáde láti ọ̀dọ̀ àwọn àfáà ilẹ̀ Yorùbá lélẹ́yìí ìkan tí àwọn àfáà contribute sílẹ̀ Yorùbá lélẹ́yìí every blessed year ẹ jọ ẹ̀yin òbí sẹ́rí nǹkan tá à ń ṣe yìí ó lè máa rí bákan lójú ẹ̀yin èèyàn is for our own benefit kájọ ronú tílẹ̀ Yorùbá bá da ó jọ da fíìmù àti ó yọ da fún gbogbo wa ni túlù yẹn bá bàjẹ́ ó jọ bàjẹ́ fún gbogbo wa ni kò sí pé nǹkan tá à ń ṣe bóyá ní nǹkan tá a fẹ́ gé ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jókòó ká ronú àtẹ̀yìn àáfàá tẹ mọ̀ pé ẹ̀ ń bayé àwọn èèyàn jẹ́ ni tábà ní ká máa ṣépè fún yín pẹ̀lú bí pílánì yín pẹ̀lú pílánì tẹ pílánì fúnlẹ̀ Yorùbá tábà ní ká máa ṣépè fún gbogbo ẹ̀yà àáfàá tẹ ní pílánì aburú yìí sílẹ̀ Yorùbá ẹ wà àwọn ọmọ tó máa ṣe tẹ́ nílé kéwú yín lọ́dún yìí iṣẹ́ wo náà fẹ́ fi kéwú yẹn ṣe níbo náà ti lè fi ṣiṣẹ́ ẹ wá ń contribute orí burúkú òsì àtàdánù sínú society wa every blessed years mi wá rẹ̀yìn àfa àbúmọ́ báyìí ẹ̀yin òbí tẹ́ ń bímọ tẹ́ ń káwọn ọmọ yín lọ lé kéwú back to you sáwọn ọmọ yìí nísìnyí báwo lẹ ṣe fẹ́ jèrè wọn kẹ́ kírun kẹ́ gbàwẹ̀ jù bẹ́ẹ̀ lọ kò síbẹ̀ tí fẹ́ jèrè àwọn ọmọ yìí kò sí ọ̀nà tẹ́ fẹ́ gbé gbà ẹwà àwọn obìnrin wọn náà àwọn ọmọ ìyá wa parí kéwú wọn padà sínú àdúgbò agbègbè aṣẹ́wó kò sí ẹwọ fẹ́fẹ́ ṣe láìpẹ́ mi wọ́n agbègbè aṣẹ́wó ni kí ló bẹ́ẹ̀ ni fẹ́ ṣe. ẹ jí ká ronú o inú tiẹ̀ ń bí mi bàbá kí ẹ jí làwọn ká ilé lọ fẹ́ dà ronú láwùjọ báyìí. àwọn ọmọ yìí nìsí wọn máa lé wọn kúrò lé kéwú dídísì àwọn máa lé wọn kúrò lé kéwú àwọn ọmọ yìí nìsí kò séyìí tí ò tí mọ ọkùnrin nínú wọn àwọn ọkùnrin tó jáde kò séyìí tí ò tí mọ obìnrin nínú wọn wọn ti wise wọn ti dàgbà èyí tó kéré jù nínú wọn ó máa tó 15 to 17 years níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ a máa rọ́mọ 25 years nínú àwọn ọmọ yìí níbo ló ti fẹ́ bẹ̀rẹ̀ tó bá padà sílé ẹ̀yin òbí a lè fi agídí mẹ́sìn lọ sódò ni a lè fagídí fún lómi mu tó bá wù yín kẹ́ gbọ́ tó bá wù yín kẹ́ má gbọ́ ẹ̀yin tẹ́ wà lóyìnbó gbogbo ohun tẹ́ bá fẹ́ ṣe sí Nàìjíríà torí tá a bá ṣe wà lóyìnbó náà tá a bá ṣe nǹkan sílé kò sí ohun táwa ní òde bá torí àwọn bàbá wa ní ilé làbọ̀ sí mi oko àjò òdẹ lè dùn títí kó nílé gbàgbé ilé
àjò òdẹ lè dùn títí kó nílé gbàgbé ilé gbogbo ohun tá a bá fẹ́ ṣe sílùú wa ẹja máa fi security sí èyí tó bá kéwú tẹnu wọn tí bá ń hùwà burúkú ládùúgbò kí security ó mú kí wọ́n fà láwọn ọlọ́pàá lọ́wọ́ a lè lo àwọn OPC a lè lo Àmọ̀tẹ́kùn a lè lo àwọn ọlọ́dẹ local security wa ká empower àwọn ilé la kọ́ ni ọ́fíìsì kékeré kan la ní ni ẹja fi security síbẹ̀ torí àwọn ọmọ tí wọ́n ń kéwú tí wọ́n níṣẹ́ yìí wọ́n rí arúlé bàbá wa Bánjí Akíntóyè ń sìn inú àwọn tó kéwú láti ẹ̀ tí wọ́n ríṣẹ́ àwọn lọ́lọ́ tó wáyà bàbá oníbàbá same thing back to the children tó bá wọ́n ti parí kéwú yìí iṣẹ́ wo náà lọ́ fẹ́ fi ìmọ̀ yẹn ṣe àwa tá wà lóyìnbó tá à ń ṣe nǹkan sílé ẹ jí ká fún ọ̀já ọmọ wa kó le gan a lè ṣe nǹkan sílé o torí táwa náà bá kọ̀ tá a bá tún lu yẹn ṣe kò sẹ́ni tó máa bá wa tún ṣe gẹ́gẹ́ bí àwọn àkàn tó pera wọn láàfáà tó ń ba ayé jẹ́ yìí wọn láwọn ń kọ́ ọmọ ní kéwú tẹ̀ ń ká àwọn ọmọ wọn ò lè fi ṣe chairman local government wọn ò lè fi ṣe senator àwọn ọmọ yìí nìsín wọn ò kàwé torí ọmọ tó lọ àbádọ̀ sílé kéwú yìí kò sí ọ̀nà tó fẹ́ gbà lọ sí skul tó wọ́n lọ skul kan kò lè mọ̀ torí èèyàn ò lè kógi méjì síná ìkan á jóná jù kan lọ ẹ jí ká mọ ohun tá à ń ṣe o so mo sọ yìí mo dúró náà fọ̀ náà ẹ̀ tó bá tó fẹ́ gbóhùn sókè nípa ẹ̀. ẹ ṣeun bàbá àníwá yín tì tí n bá sọ fún yín pé látọjọ́ tí mo ti ń rìn mi ìmọ̀ pé irú nǹkan báyìí wà nǹkan ẹ̀yin abiyamọ ayé kí làwọn ọmọ yìí fẹ́ dà àwọn tó yẹ kó máa contribute a máa blame government àwọn ọmọ tó yẹ kó máa ṣe nǹkan tó máa help nǹkan tó máa jẹ́ kí ìlú yìí kó máa lọ síwájú àwọn blame government tí gbogbo wa ń gbé yìí ibo lẹ ti ríru eléyìí gbogbo ẹ̀yin tẹ́ wà nínú níbo lẹ ti rí ibi tó ti kọ́ ọmọ jọ sí láì ṣe pé wọ́n fẹ́ lọ kọ́ iṣẹ́ ọwọ́ kò ṣe pé wọ́n fẹ́ lọ kọ́ mechanic kò ṣe pé wọ́n fẹ́ lọ kọ́ tile kò ṣe pé wọ́n fẹ́ lọ kọ́ mọ́ ṣe ń ṣe nǹkan ìmọ̀ ọ̀run àbí tó bá bí wọ́n pé kí náà lọ sí wọn àwọn lọ kọ́ ìmọ̀ táwọn máa lò lọ́run ṣé báyé la máa ṣe ká tó ṣe ọ̀run àǹfààní wo làwọn ọmọ yìí fẹ́ contribute sí society ẹ wá many years ẹ kàn imagine kéèyàn kan ní company bàtà àbí kó ní company kan tó ti ń ṣe oúnjẹ síta àbí kó tiẹ̀ ní company kan tó ti bó tiẹ̀ jẹ́ pé pure water kó kó àwọn ọmọ yìí sí àbí kó jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì ní oko kan kó kó àwọn ọmọ yìí sí kó máa ṣiṣẹ́ kó dẹ̀ máa provide oúnjẹ fáráàlú ìjẹ́ mọ àǹfààní tó máa ṣe ju nǹkan tó kí ni àǹfààní kí ni kókó nǹkan tó lọ ṣe àǹfààní wo ló fẹ́ fún society àǹfààní wo lẹ́yìn tẹ́ ẹ bí wọn àǹfààní wọn wo lẹ fẹ́ jẹ ẹ wo àwọn obìnrin wa à ń complain pé àwọn ọmọ wa ń ṣaṣẹ́wó àwọn ọmọ wa ń gbéṣẹ́ kiri ọ̀nà ọ̀dà táwọn ẹ wo àwọn ọmọbìnrin tẹ́ ẹ wò yìí àǹfààní wo náà fẹ́ contribute sínú ayé ní àwọn tó bá yí wọn káàkiri ẹ̀kọ́ wo náà fẹ́ kọ́ níbi tán wà yẹn àwọn ọmọ tó wà London wa gangan wọn a sì ń kọ́ wọn ó sì ń kú díẹ̀ káàtó kẹwàá ìmájí kéèyàn lọ fi ọmọbìnrin síbì kan láì rí for good 10 years àbí 7 years báwo láyé wọn ṣe fẹ́ rí báwo lèèyàn ṣe bí ọmọ tó bí tí wàá dẹ̀ lọ jù síbì kan torí pé kó lè kọ́ ẹ̀kọ́ tí ò wúlò láyé tí ò tún ní wúlò gan lọ́run ta ló sọ fún yín pọ́lọ́run ràn yín ní gbogbo nǹkan wọ̀nyí kí ni ìbá mi nínú jẹ́ gidigidi àwa ń complain pé Nàìjíríà báwo ni Nàìjíríà ṣe fẹ́ dáa àṣẹsọ má ẹ̀kọ́ báyìí ló jẹ́ àṣẹsọ nǹkan tí ò yẹ kó yẹ ṣe ń sọ̀rọ̀ sí ìwé yẹ kẹ́ ìrù wò ẹni tí ò tọ́ ọmọ ò lè jẹ wọn mọ ẹ̀yin bèèrè wọn fẹ́ jẹ ọmọ kí wọ́n fẹ́ bí àwọn tó bí wọn nuisance àwọn náà idiot kí lè fẹ́ kọ́ wọ́n ṣe miscreant lòyìnbó ń pè wọ́n miscreant náà ń pè irú àwọn ilé àwọn òbí wọn náà the same thing ní òye tó ẹni tí ò bá tọ́mọ ẹ̀ dáadáa kò lè jẹ wọn mọ ẹ̀yin ò ń ṣe kí ni wọ́n ní táwọn náà dáadáa wọn náà lè tọ́yàn dáadáa ẹni tó bá tọ́mọ lọ ní ìwé ló máa jẹun ẹ̀ bí ó lè jẹ bẹ́ẹ̀ náà àbí tọ́mọ ẹ̀ bá kọ́ṣẹ́ bọ̀tà àwọn eléyìí wọn lè jẹun tó àwọn tó bí wọn náà jẹun àwọn ò lè jẹun ọmọ tó bàbá wọn náà jẹun wọn.
bàbá tí gbogbo wa bá wá wò yìí pé lọ kí gbogbo wa tẹ̀ wá gba Islam lẹ́ni kí gbogbo wa má lọ ṣiṣẹ́ ká má lọ skul ká má dẹ̀ kọ́ṣẹ́ kí gbogbo wa kó wa sílé kéwú báwo la ṣe fẹ́ máa jẹun. Ẹ kàn imagine o ẹ̀yin tẹ́ bá nílò àkáyè tọ́pọ̀ lọ ṣiṣẹ́ o. Ẹ máa ta orí àtàpọ̀ àtẹ̀sí. Gbogbo wa máa wà lẹ́kẹ́ báwo la ṣe fẹ́ jẹun. Ẹ bá dá lápáta. Ẹ̀yin abiyamọ ayé ọjọ́ iwájú Nàìjíríà kékeré la ṣìírí tá a bá ń bá lọ bí eléyìí ìyà ò tí ì jẹ wá o ìyà ò tí ì jẹ wá tá a bá ń kọ̀ǹtínú bí eléyìí tá a bá tètè wá àyípadà rere kó bá àwùjọ wa we can't continue like this. Kí ni àwọn ọmọ ibo ṣe wà yẹn bẹ̀rẹ̀ sí ni máa tọrọ jẹ wọn máa wé láwà ní wèrè kiri wọn máa tọrọ jẹ kiri wọn láwọn God ẹ wo yá bíjò sẹgbọn sókè ìjọ ń tọrọ lọhùn. Mo kí gbogbo ilé ṣé tẹ rí kan tó tiẹ̀ tún wá rú mi nínú níjù ni ẹ wo àwọn tí wọ́n láwọn wà náà torí Ramadan tí wọ́n láwọn ti léèwé ẹ jọ ṣé Saudi tí àwọn ti ṣe ẹ̀sìn yẹn ṣáwọn torí pé wọ́n ń ṣe Ramadan ṣáwọn ti school àbí ṣáwọn ti ilé iṣẹ́ kankan àbí ẹ̀sìn wo lẹ́yìn gan ń ṣe gan ẹ jẹ́ ká mọ̀ ṣé ẹ̀sìn àwọn Saudi lẹ̀ ń ṣe ni àbí ẹ̀sìn tiyín cause gbogbo nǹkan tó ń ṣe wọn ká tẹ̀ ní pé kò tí dọ̀dọ̀ wa but àwọn kinní wọ̀nyẹn náà ń pa wá lára as Nigerians like àwọn tẹ́ ń produce náà yẹn àwọn ló ń padà ń pollute àwa tá a wà nísàlẹ̀ ń bì báyìí àwọn nǹkan tó ń kọ́ wọn bí àwọn nǹkan tó ń kọ́ wọn tí ò dáa náà fi ń affect àwa ok ẹ jẹ́ ká wo nǹkan tá à ń wò ń sìn báyìí àwọn ọmọ yìí bí wọ́n ṣe pọ̀ tó yìí báyìí ìgbà tí gbogbo wa tá a kóra wa lọ sílé kéwú àwọn wo lẹ fẹ́ máa àwọn wo lẹ kí lẹ fẹ́ ṣe ok ẹ máa sọ pé ẹ ń ṣe àdúrà fún èèyàn bọ̀ ẹ̀yin àdúrà tí yín ò gbà ẹ wá ṣe àdúrà ẹ máa expect kí ẹnìyẹn kó mú owó wá that me to say nǹkan tẹ́ lọ ń kọ́ àwọn ọmọ yẹn nílé kéwú ẹ ń kọ́ wọn ní kán lè kéwú kán ba lè tọrọ jẹ that means you are creating a society of beggars àwọn bambiala alawakubaru like ẹ̀yin àfà ẹ̀ ń create society ẹ̀ ń build the community of beggar people tó fẹ́ máa beg for money cause kò sí bẹ́ẹ̀ ṣe beg gbogbo ẹ̀yin àfà nǹkan tẹ́ ń ṣe náà nìyẹn ẹ̀ níṣẹ́ kẹ́ máa beg ta ló fẹ́ ran iṣẹ́ Allah lọ. láṣì kan afẹ́kọ́ kinní kan ta ló fẹ́ like ẹ̀yin àfà ẹ̀ níṣẹ́ ẹ ń pa ìlú wa lára gbogbo yín kẹ́ lọ wáṣẹ́ ṣe a máa ń sọ fún yín ẹ lọ wáṣẹ́ ṣe ẹ lọ máa dáko irú àwọn ọmọ ẹ̀ báyìí ẹ jẹ́ ká àzúmì pé bóyá ibi tán ti ń ṣe bàtà ni wọ́n wá kí àwọn ọmọ ẹ̀ wá jáde kó wọ́n bẹ̀rẹ̀ sí ń produce bàtà kó máa produce bàtà dẹ́ pé kó àwọn ọmọ Nàìjíríà máa ra bàtà kó máa produce títí táwa náà máa fi build the company wa bíi tàwọn Adidas Nike Puma and all those àwọn company tó ń build bàtà tí gbogbo èèyàn mọ̀ lé ní àbí ká àzúrì pé aṣọ ni wọ́n kọ́ àwọn ọmọ wọ̀nyí kí gbogbo wa fọ́nká sí gbòòrò kó wọ́n bẹ̀rẹ̀ sí ní ránṣọ ṣé mo wípé a máa ránṣọ débi wípé a ní ránṣọ fún Nigerians nìkan a máa ránṣọ fún àwọn Ghana àwọn gbogbo wọ̀nyí àwọn kinní wọ̀nyí àwọn kan tá à ń sọ nìyẹn like ẹ kọ́ àwọn ọmọ oníṣẹ́ tó máa wà productive even tó bá tẹ̀ jẹ́ anything it can be any work kò sí nǹkan tí èèyàn lè fojú parẹ́ bóyá àwọn it can be anything bóyá mi mọ̀ ẹ wò. ẹjọ ẹni bá olóògbé tí wọlé ẹja kàtàkàlà àdìpẹ́ lálẹ́ iṣẹ́ wà lọ́la. olówó èkó you are welcome abọ́rúbọ yìí. ọkọ olówó èkó. Ògún bí yìí. ṣé olówó èkó ló tún jókòó bí yìí mo rò pé ṣọ́ọ̀bù mo ẹni tó wà sálẹ̀ mi lọ́nkì. mo mọ. bọ́lá wọn ní àáfàá kan táwọn fẹ́ gbé wá ni. ẹ bọ̀ ó tún sọ mo tí omi mo gbọ́ wọlé kó sọ ọ́ kó mi ò rí nǹkan fún yàn kan wọlé náà. orúkọ tó fún wa yẹn mo ti lọ wá mi orúkọ yẹn látẹ̀kan bó jẹ́ kí n gbóhùn fún ẹ wọlé kó bí á wà lẹ́gbẹ̀ẹ́ kan lè jọ sọ̀rọ̀. gbogbo àwọn ọmọ yìí náà níṣẹ́ wo gbogbo wọn ló lo 100 phone wọn ò níṣẹ́ àwọn ọmọ táyé wọn ti bàjẹ́ mí ti sẹ́yìn méjì ojú. àkọ́bí wọn mọ́lá yìí wọ́n ti bàjẹ́ àwọn òbí wọn níjọ àwọn ọmọ tó ń ṣe. káwọn ọmọ lọlé ké wọn dẹ̀ ń soge láì wọn lákàntì wọn ò ní future ìlú òyìnbó ń bíbà yìí àti school age of 18 years boyfriend and girlfriend wọ́n ti jọ plan papọ̀ wọ́n ti lọ ra lé àwọn méjì ti ní mọ́tò tó ń lò wọ́n ti níṣẹ́ ẹ̀yin àwọn ọmọ yìí ṣe èyí tó lówó jù ìmí lè máa ní
5,000 nínú àkáǹtì. Akànbí Gbogbo wọn wa máa wá wọ́n bẹ̀ pé gbogbo wa ẹ jẹ́ gba àkàkùrọ̀